ó tún ti ṣẹlẹ̀ o. Ó tún ti ṣẹlẹ̀. Gbogbo igi tó ń wò mí. Ṣé mọ̀ pé mo sọ fún yín? Mo ní tí wọn ò bá tètè paná ọ̀rọ̀ Pastor Olúalọ́yì. Tí wọn ò bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ Pastor Olúalọ́yì. Àṣírí many pastor òun ló máa tú. Ṣé mọ̀ pé mo sọ fún yín? Ó ti wá ń ṣẹlẹ̀ báyìí. Another àṣírí tó ti tú o. Another àṣírí tó ti tú. Pastor tó ń distribute HIV. Pastor tó ń pín àrùn kògbóògùn káàkiri. Àṣírí tó ti tú o. Wọ́n ní CAC yẹn wà ní Ayọ̀bọ̀. Tẹ́ bá gbọ́ bí arábìnrin yìí ṣe sọ̀rọ̀. Àánú abiyamọ ṣe yín. Ṣé rí mẹ́sẹ̀gì yìí? Ó lọ sọ́dọ̀ àwọn obìnrin. Àwọn obìnrin ni mẹ́sẹ̀gì yìí máa kìlọ̀ fún jù. Àwọn obìnrin ni mẹ́sẹ̀gì yìí ó máa kìlọ̀ fún jù. Àwọn obìnrin tó jẹ́ pé everything tó bá ti ń ṣe wọ́n báyìí tó bá ti dọ̀dọ̀ pastor ara wọn ò kí ń balẹ̀. Wọ́n ròyìn bí pastor yìí ṣe ń pín HIV yìí káàkiri. Wọ́n ní gbogbo ọmọ ọjọ́ ẹ̀ tó jóbìnrin almost 70% àwọn ọmọ ọjọ́ ẹ̀ ló ti pín HIV fún. Èyí tó bá lọ. Níbo la ń báṣẹ́ ìránṣẹ́ lọ báyìí torí Ọlọ́run? Níbo la fẹ́ lo orúkọ Jésù yìí láti fi báyé àwọn èèyàn jẹ́ dé? Gbogbo ojú tó ń wò mí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ọ̀nà kan ṣo tá a lè gbà tá a lè fi dẹ́kun ìwà bàjẹ́ àwọn fake pastor yìí. Òun náà ní ká máa táṣìírí wọn síta bí mo ṣe ń sọ. Wọ́n ti báyé jẹ́ gan o. Wọ́n ti báyé jẹ́ gan o. Àwọn ọmọbìnrin dẹ̀ ni wọ́n ṣàgbákò kìíní ìjù. Àwọn náà ṣàgbákò ẹ̀ jù. Kí pastor tún máa pín àrùn kògbóògùn kó máa pín káàkiri inú ṣọ́ọ̀ṣì. Nínú ṣọ́ọ̀ṣì tó níyàwó sí tó tún yàn lé ń bẹ̀. Tó tún yàn lé nínú ṣọ́ọ̀ṣì tó níyàwó sí tó tún yàn lé ń bẹ̀. Bàbá rẹ̀ máa wí tán sí ẹ̀yin náà dẹ̀lẹ́dẹ̀ ń sọ lórí pẹpẹ lórí púpìtì pé ọkùnrin kan ìyàwó kan. Ẹ̀yin náà lè jẹ́ kí single mother pọ̀ kí single woman pọ̀. Àwọn obìnrin ò lọ́kọ mọ́ wọn ò rọ́kọ fẹ́ mọ́. Ìgbà tẹ́ ti gbìgbìkúgbì sí wọ́n nú pé ọkùnrin kan ìyàwó kan ni. Ẹ̀yin dẹ̀ ń bá wọn sùn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ń fún wọn lóyún ẹ̀ ń báyé wọn jẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbóyún ẹ̀ tọ́jú wọn. Ẹ wo bí kó má dàbẹ̀ ní kí bóyá èmi ni mò ń sọ àsọdùn. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu arábìnrin ìfúnra rẹ̀. But ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí. Ó gùn díẹ̀ but tẹ́ ẹ bá lè farabalẹ̀ tẹ́ ẹ bá gbọ́ á ṣe gbogbo wa láǹfààní especially àwọn obìnrin á ṣe wọn lọ́pọ̀lọpọ̀ àǹfààní. Kẹ́ẹ̀dẹ̀ share ẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sẹ́lẹ̀ ẹlẹ́ Global TV ẹ jọ̀ọ́ ẹ subscribe sẹ́lẹ̀ ẹlẹ́ Global TV káàtì máa dìgbàdo ètò yìí lọ. Ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ voice note yìí dáadáa. Ẹ bára lẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. Ohun tó ju arábìnrin yìí rí Ọlọ́run ni ò pa o. Ọlọ́run ni ò pa o. Ó yẹ máa bá mi ká lọ. Pastor yẹn for now ó yé yín torí wípé ọwọ́ òfin la máa fi mú bẹ́ẹ̀ ọwọ́ òfin la máa fi mú bẹ́ẹ̀ ẹ mọ́ ti dárúkọ ẹ̀ ṣùgbọ́n ẹ kàn lè sọ pé bóyá CNS ni o bóyá sẹ̀lẹ̀ ni o bóyá CAC ni o bẹ́ẹ̀ ṣe pàdé kí ló ṣẹlẹ̀ kí dẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ bá wa sọ̀rọ̀ pàápàá. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lọ church yẹn ní ẹnìkan invite mi sí program church yẹn jẹ́ CAC church kò CAC aládàáni ni òun máa ń ṣèṣe bí àwọn kérúbù náà. Ṣé Èkó ló wà Ìbàdàn? Èkó ló wà. Ṣáàjì wo lẹ́kọ̀ọ́? Ní Ayọ̀bọ̀. Ṣé ti gbọ́? Ayọ̀bọ̀ ló wà. Ayọ̀bọ̀ ni ṣọ́ọ̀ṣì yẹn wà. Aládàáni ṣùgbọ́n wọ́n máa ń ṣe bí CNS tán. Wọ́n máa ń ṣe bí CNS àwọn èèyàn máa ń kó kì í níbẹ̀ tó máa ń wọṣọ white wọṣọ garment náà bá mi. Ok. Mo ti kọ́kọ́ lọ sí program wọ́n ti kọ́ invite me fún Bible program wọn ní ìkọ́ bíi like 2016. So lọ invite me sí program yẹn. So mo ṣàwá lọ
They cannot revive me. So, also admit me, but the general speaking, therefore, our doctor will carry different experiment on me and they could not see anything. So, then everyone invite me to revival program or pay and pay for secrecy along with the ship. Program revival in 2016. Ṣé gbogbo ìgbà tẹ́ máa ń lọ sí hospital yẹn ṣé àwọn dókítà sọ nǹkan tó ń ṣe yín gangan àbí wọn sọ? Ẹ máa sọ̀rọ̀ yín lọ. So, mo just wá lọ sí program yẹn ní 2016. So, ó ṣàwọn ní pé kí wọ́n ní pásítọ̀ yìí fún mo ṣàwọn ṣàlàyé fún mi. Lálẹ́ni tó yìn invite yẹn má bínú. Ibi tí mo ti ń ṣiṣẹ́, mo ń ṣiṣẹ́ teaching ní school kan gbà yẹn. So, ìkan lára àwọn ọ̀gá tó ń teach, ó invite mi sí program yẹn gbà yẹn. Alright. So, mo ṣàwọn lọ lọ́jọ́ yẹn. Close ní school náà ni wọ́n gbà bẹ́ẹ̀ lọ. So, mo ṣe wá lọ síbẹ̀. Mo ṣàwá rí pásítọ̀ yẹn lọ́jọ́ yẹn. Ó ní kí n mú píkṣọ̀ èmi àtọkọ mi wá nítorí nǹkan tó òun rí. Pé òun rí pé èmi àtọkọ mi àwà compatible pé Ọlọ́run fọwọ́ sí ìgbéyàwó èmi àti Àkíkà. Pé ọkọ mi ti bímọ ta. Pé àfi tó bá lọ mú ọmọ yẹn wálé. Yorùbá ṣe ń dalé Ṣọmọ o. tí yín dẹ̀ sọ fún yín pé òun bímọ síta. Ọkọ mi ò sọ fún mi pé òun bímọ síta tó yẹ pé ìgbà yẹn gbọ́ kí ní ẹ̀fẹ́ da marriage mi gan ní tó ṣe pé tí mo bẹ̀ sí accuse ọkọ mi pé kó lọ mú ọmọ tó bí síta wá ní ṣàǹtọ́ fún pé mi ò bímọ síta. Nígbà tí mi ò bímọ síta. Pé kí ni Tí wọ́n sọ̀rọ̀ lọ. ìgbà tó bẹ̀ wọ́n yá. So after that mo ṣàwọn picture ìgbà tọkọ mi lọ. Àtìgbà yẹn ọkọ mi ò wá ní ṣàwọn lọ síbẹ̀ mọ́. Because ìgbà tọkọ mi ti lè sọ fún pé òun bímọ síta pé mo ti gbọ́ pé ta ló sọ gbogbo ilé fún mi pé kò sí nǹkan tó jọ. So mi wá lọ sí ibẹ̀ mọ́. So ìgbà tó wá di nǹkan bíi like 24 years later. So mo sì lọ wá ní àpé ó ní church kan tí àwọn rí o táwọn lọ pé church yẹn bẹ̀ wọ́n òkè tó ń gbàdúrà church yẹn gan kìíní kan. Wọ́n ní ẹ̀rù pé mi ì lọ because mo ti lóríṣiríṣi lọ́dà ní pásítọ̀ gidi because the place tí mo sì kì í ó jẹ́ kí n rí different thing ó jẹ́ rí àṣírí pásítọ̀ gidi. Tó ń pè lómi ìgbà ìjọba dé ọ̀dẹ̀ bá tó bá dá ilé ìwà òkè ó gbàdúrà ó ṣe kìíní kan tó bá tún gbé mi dé Dubai oríṣiríṣi kan tó yẹ pé ìfà things I cannot even tí ò ti lè imagine pé èèyàn lè gbà lọ́wọ́ pásítọ̀. So ó ti jẹ́ kí ọkàn mi gan pọ̀ ní church pé no I'm not going to church again pé there's nothing pé kìíní pé ọkàn mi ṣe. So wọ́n jẹ́ pé yí ẹ̀yẹ ṣá because mo ti kọ́kọ́ open shop ní 2018 mo bẹ̀rẹ̀ shop ní ta soft drink wholesale. So shop yẹn run down due to ìgbà tí mo bẹ̀rẹ̀ náà tí bẹ́sì ìyẹn tún ṣe mí so everything run down ní ìní ọjà kọ̀ọ̀kan. So ìgbà tó di 2020 àwọn àbúrò mi wọ́n gádà owó fún mi pé kí n tún bẹ̀rẹ̀ business padà. So business yẹn wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ ní mo sí wọn náà pé kí wọ́n lọ ṣe prayers ní church pé ṣé mo mọ̀ pé wọ́n ní kí n lọ ṣiṣẹ́ olúwa pé ní ibẹ̀ ṣe wọ́n yẹ pé màá tún lọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yìí everything owó tó kó fún mi á Kó má tún lọ lọ o. run down. Ọkọ mi ṣáà lọ́jọ́ jẹ́ wọ́n ṣáà ní kí n má wọlé pé pásítọ̀ ń wá òkè kìíní kan. On getting there mo di pásítọ̀ tí mo ti tó invite mi sí church nígbà yẹn. Owó church yìí rẹ̀ tún. Eléyìí tó sọ fún yín bẹ́ẹ̀ yàtọ̀ kan yóò wà compatible. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ náà tún ní òkè. Bẹ́ẹ̀ni òun ló tún wá pípé dámọ́ mi tún padà wá lọ pé ìgbà tí máa débẹ̀ mo tó mọ̀ pé àgbé ọ̀dọ̀ pásítọ̀ yìí nìyẹn tí pé mo ti wá nígbà ìlú pé kí n bẹ̀ wò ó kọ́ yẹ pé wọ́n ṣàní kí ṣàrí pásítọ̀ yẹn pé torí tí ṣọ́ọ̀bù yẹn bá rún dà mọ́ ní gásì mọ́ àwọn oníṣẹ́ mo ṣàlùkì mo ṣáà lọ sí church yẹn lọ́jọ́ yẹn ìgbà tí mo dé church
ẹlẹ́mìí gòkè. Ẹ gòkè 7 days. Can you imagine? ẹlẹ́mìí gòkè. Network. Hello. Hello. Ẹ gòkè 7 days. Nígbà tẹ wá sọ̀kalẹ̀, ṣáwọn náà sọ̀ yín kalẹ̀ àbí fúnra yín lẹ sọ̀kalẹ̀? Àwọn náà lọ sọ̀ mí kalẹ̀. Àwọn náà sọ̀ yín kalẹ̀. Wọ́n mọ̀ ni. Nígbà tí wọ́n wá Wọ́n mọ̀ sọ̀ ni. yín kalẹ̀ tán, kí ló ṣẹlẹ̀? So mo ṣe wá sọ̀kalẹ̀, àwọn tó wà ní chọ́ọ̀chì wa sọ fún mi pé lẹ́tà ló wá sọ fún mi pé pásítọ̀ wọn ti rí mẹ́sẹ̀jì yẹn tẹ́lẹ̀ pé wọ́n máa mú èmi wá sí chọ́ọ̀chì, wọ́n máa gbé mi wá sí chọ́ọ̀chì pé màá gòkè sí. Wọ́n ti mọ̀. Wọ́n ti mọ̀. Can you imagine? Wọ́n mọ̀ ni. Ẹ dúró. Yes, sir. Ẹ lọ sí church pé kẹ̀kàn lọ rí wọn kẹ̀dẹ̀ padà sílé gbogbo gbà yẹn ṣì wà nílé ọkọ o. Bẹ́ẹ̀ni sà, mo ṣì wà nílé ọkọ. Báwo ni ẹ ṣe wá gorí òkè? Ṣé ẹ ti lọ́mọ ń gbà yẹn? Mo ti lọ́mọ ń gbà yẹn, mo ti bímọ méjì. Ibo wá ni àwọn ọmọ wà ń gbà yẹn, mo lọ́kọ́ wà fúnjọ́ méjì àná wọ́n bá yẹn ránṣẹ́ sílé. Ọkọ mi wà ní àwọn ọmọ mi láti ilẹ̀ jíjù sickness àti gbogbo nǹkan tí mo gbójú àwọn ọmọ mi ò dúró sọ́dọ̀ mi ọ̀dọ̀ àwọn parents mi náà ọmọ mi wà. Okay, so ọkọ nìkan ló wà ní ṣé ọkọ yín wá wò yín ní church or not? Bẹ́ẹ̀ni, ọkọ mi wá wò ní church. Okay. Ọjọ́ tí wọ́n sọ ìkàlẹ̀ gan ọkọ mi wà bẹ́ẹ̀. Okay. So ìgbà tí mo ṣàwá sọ̀kalẹ̀ tí mo délé, so mo bẹ̀rẹ̀ ṣọ̀, wọ́n ní pé kí n jókòó sí ṣọ́ọ̀bù mi níta. Mi ní bẹ̀rẹ̀ pé mi lẹ́yìn ọ̀yáwájú mi pé mo fẹ́ ra pure water lásán. Kí ló ń ṣẹlẹ̀? Ládùúró òkè ẹ̀gùn kò tún sọ́jà náà. Bẹ́ẹ̀ni. Tó yẹ pé àwọn èèyàn máa kúrò lọ́dọ̀ mi máa lọ sí ṣọ́ọ̀bù bí ọ̀dọ̀ ní máìlì street kejì sí ọ̀dọ̀ mi lọ ra nǹkan òde wà níwájú ọ̀dọ̀ wọn rò pé kí ló ń ṣẹlẹ̀. Ìgbà tó yá mo lókè bóyá tọkọ mi bá sì ti ń ṣe pé kó máa gba ṣọ́ọ̀bù pọ̀. Tọkọ mi máa ń gba ṣọ́ọ̀bù ẹ̀mí àwa lọ lé ìbàdàn dáná ìdálẹ́. Tọ́tọ́ mi ní ìrọ̀lẹ́ tọkọ mi máa wà ní ṣọ́ọ̀bù yẹn ọkọ mi máa tà. Tó yẹ pé in fact owó tó máa pa wọ́n mọ̀ pé something is wrong somewhere. So ìgbà tó yá èmi àtọkọ mi ṣàbọ̀ lọ́kọ mi ní pé bóyá kí n lọ ṣiṣẹ́ ìròṣẹ́ tó sọ̀rọ̀ pé kó má yẹ kó lo affect mi ò pé kí ni ò wọ́n á lójú. Èmi àtọkọ mi ṣàwòrán àwa lọ sí church yẹn padà. Pé bí nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ ó wá ní àkóso náà ti sọ fún wa tẹ́lẹ̀ pé kí n lọ ṣiṣẹ́ ìròṣẹ́. Pé òun lo agídí pé kí ní pé kò dé ṣe ọ̀dọ́ ní bọ́lá òun ṣàtìpó mi ni pé òun bọ́lá kan ti wá fún ní mẹ́sẹ̀jì káàkiri bẹ́ẹ̀ ní ọ̀tọ̀ ni pé wọ́n ti fún ní mẹ́sẹ̀jì yẹn nínú ọ̀tẹ̀lẹ̀ tó pọ̀. Òun mọ̀ pé kí ni nǹkan tí mo fi ṣe ìránṣẹ́ àdóhùn kí mo fẹ́ fi ṣe pé I'm too young to do it pé mi lè ṣe. So mo ṣe ọkọ mi ṣàlàyé pé tó bá jẹ́ nígbà náà ni mo ti máa bẹ̀rẹ̀ ṣe ìránṣẹ́ ṣe start from here. Ẹ dúró náà ìyá mi. Ó ṣàdúró. Adámimógo kan máa wà ń bíbá láàrin wa. Adámimógo. Ṣẹ́yìn ti di olú alọ́rè. Bàbá mi Adámimógo. Mo rí Adámimógo kan ní comment section. Anyways, bóyá ẹ máa sọ̀rọ̀ lọ ìyá mi. Yes, sir. So, mo ṣàbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní 2020 ní church náà. So, ó di pé ọkọ mi ló wá ó ṣàrí pé ẹ máa ní kí iṣẹ́ máa wá sí church ojoojúmọ́. Pẹ̀lú ọmọ ní ẹ̀rọ pé owó mọ́tò mi lè máa wá ní ojoojúmọ́ torí ọ̀dọ̀ mi jìnnà díẹ̀ sí church ni. Pé mi lè máa wá ní bóyá tó bá ti ní program, wọ́n máa ṣe program every Wednesday. Ó wá ní kí n máa wá ní Monday, Wednesday and Friday.
Pastor tá à ń sọ yìí, ó fi kissing tù ní lẹ́kún. Àwọn pásítọ̀ kẹwù. Kiss àbí ẹlẹ́gẹ̀ẹ́ àbí peg. Ẹnu sí ẹnu, èdè sí èdè. Ẹ̀yin ò dé sá pé àyífò nílé. Pásítọ̀ kẹwù. Sànjọ́ yẹn. Pásítọ̀ kẹwù. Ṣé ti ń gbọ́ṣẹ́? Òun bá yín lábo. Kí pásítọ̀ máa kíìsì ìyàwó níyàwó. Ṣó bá yín lábo ni? Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ó ga o. Hello. Àwọn pásítọ̀ kẹwù. Kì í sí ìjọ yẹn, ṣó bá yín lábo ni ó surprise yín ni ò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ ìjọ yẹn. Ìyẹn ó surprise mi lọ́jọ́ yìí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ pé ọjọ́ yẹn mo ṣàkúrò lọ́fíìsì mo wọlé mi ò dúró ẹsẹ̀kẹsẹ̀ náà mo kó lọ́fíìsì mo wọlé. Mo wá ń wò pé kí ni nǹkan tó ápùn pé kí ló ṣẹlẹ̀ pé kí ni. So ìgbà tó ní iṣẹ́ wa lọ sí church fún ìró ó ṣàpè mí pé kí ni pé kí má bínú pé it's a mistake kí ní kan pé òun ògbó nǹkan bó ṣe ṣẹlẹ̀ pé Mistake. just forget about pé kí má bínú pé kí ní. So mo wá lókè mo ṣáà tún padà sí church because mi lè sọ fún ọ̀gbọ́n pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. So ìgbà tó ṣẹlẹ̀ náà ó ti pé ó ṣáà wá this stage kan ó wá kọnu sí mi fúnra rẹ̀ pé òun fẹ́ mi òun láìkí mi òun ṣe gbá kan. Ó fojú abẹ́ ń kù. So I have to inform my mom. Mo ṣàṣàlàyé fún mom sí. Ìgbà tó dẹnu kọ yín yẹn, ṣé ìyàtọ̀ kọ yín sì jọ ń gbé ńgbà yẹn? Sá. Ṣé ìyàtọ̀ kọ yín sì jọ ń gbé nígbà tó dẹnu kọ yín? Bẹ́ẹ̀ni. Okay, that's all right. Ìgbà kan ṣì jọ wá. Okay. So wọ́n sọ fún mom sí mi pé ẹ̀rọ nǹkan sí ẹni yìí tó kìíní kan. Ọ̀sán ẹ̀rọ ti kọ́kọ́ yà pé rọ́bìṣì wo nìyẹn kìíní kan. So ìgbà tí wọ́n wá lọ sọ́fì àwọn ní kí n jẹ́ káwọn rí. So àwọn wá lọ rí lọ́jọ́ yẹn bó ṣe wá rí. Iṣẹ́ ẹ̀kọ́ tó wà sí lọ sí mi ṣáàjọ sọ ó ṣáà sọ fún ọ pé kó fọkàn balẹ̀ pé kò gbọ́dọ̀ pé òun máa fẹ́ mi bóun fẹ́ fẹ́ mi ni. Ìfẹ́ là ń fẹ́. Pé òun sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ìrìnàjò mi àtọkọ mi kò sí pé kò lè work out pé kìíní pé so pé kó ṣáà fọkàn balẹ̀ pé kó lọ ṣe prayer sí kí mo sì ní náà lọ sórí òkè pé kó lọ ṣe prayer pé wọ́n rí pé òótọ́ ló pé ìrìnàjò mi àtọ̀hún gbogbo ní tìtọ́lọ́ fi jẹ́ ká pàdé kìíní kan tó ń pọ̀. Ó sábà ṣe àwọn ọmọ yẹn. Ìgbà tí mo sì ní wá sọ fún mọ́ sí mi pé òkè pé bóyá I should just give it a try pé àwọn náà máa jáde sí. Mo sì ń ṣáájú lọ sí Ifẹ̀. So lọ́dọ̀ àbúrò òun tó wà ní Ifẹ̀. So ìgbà tó máa padà ṣáàtọ́jà ṣáàtì wọ́n ní ìgbà táwọn lọ sórí òkè táwọn náà lọ fún pé àtàkùn àwọn àtàkùn àwọn táwọn ṣe pé àsìwọ́n ní pé ó wà òkè pé kí n tẹ̀síwájú. Relationship pé àpé ènìyàn dáadáa ní kí n kọ lókè. So that was how we started the relationship. So ẹ wá sọ fọ́kọ yín pé ẹ ṣe mọ́. Òun ò gbé sọ fọ́kọ ọmọ yìí. So ìgbà tó wá dé stage ó wá sọ fún mi pé àpé kí n má gbogbo mi jà o pé òun náà èmi mo lọ bá wọn ní àpé mi lè máa fẹ́ ọkùnrin méjì nígbà ìsìnà kí n fi ọkọ mi sílẹ̀ kó lọ gbalé fún mi kó òun lọ gbalé fún mi síta pé because I don't want pé mi máa pé it's not pé mi láìkẹ́ ó ṣàlẹ̀ àpé kí n má lórí pé kí n má fi ọwọ́ ara mi kó ẹrù mi jáde kúrò ní ilé ọkọ pé kí n pé kí n jẹ́ kí ó kó ẹrù mi jáde fúnra rẹ̀ kó lé mi jáde fúnra rẹ̀ pé kí n má bàjẹ́ o kí n má ṣe òkun lókè ọ̀rẹ́. Gbogbo tó kọ́ mi ṣàṣì fún nígbà ìgbà ó fara dà mo ṣe gbogbo. So ìgbà tó dé stage tó tún pè mí ní ẹ pé kí n jẹ́ kọ́kọ́ mi súnmọ́ mi kí ní kan. Ẹ dúró, mo fẹ́ béèrè kankan, ẹ dúró. Nígbà tó sọ fún yín pé kẹ́ ẹ má fi ọkọ yín sílẹ̀ pé kẹ́ ọkọ yín kó fọwọ́ rẹ̀ sọ pé òun ò ṣe mọ́. Tẹ́ ẹ bá wà ní ọkọ yín súnmọ́ yín, tẹ́ ẹ bá dẹ̀ wà ní church, máa yé súnmọ́ yín. Àtìgbà tẹ́lẹ̀ àti ẹ̀sìnjọ wà ọkọ mi ní
ẹ̀yin ò gbà kọ́ ṣọ́kọ yín méjì move ẹ̀yin lẹ̀ gbà. ṣé ọkọ yín gbogbo ìgbà yẹn ọkọ yín try láti make move but ẹ̀yin ò gbà. ṣùgbọ́n ẹ̀ ń gbà kí pásítọ̀ fọwọ́ kàn yín ní gbogbo ìgbà yẹn. ok ẹ máa sọ̀rọ̀ yẹn. So ìgbà tí ó ṣàmọ́rin àpínì ní ìgbà pé kí ni ó ṣàní òkè pé kò sí pẹ̀lẹ́ pé torí òun ò fẹ́ kan tí ọkọ mi fi máa rí nǹkan dì mú pé kí ni òun kò sí pẹ̀lẹ́ pé ó ṣàfihàn. So ìgbà tó ṣàwáyé aṣáàlú ìgbà tó yá wọn notice pé èmi nìkan kọ́ ni òun fẹ́ nínú church. kí ni nǹkan tẹ́ ẹ rí? Ọba mi ní ẹni bàbá pé ṣé ẹ fẹ́ ẹni bàbá ìwọ ní àpérò kò sí nǹkan tó tó mú bẹ́ẹ̀ bó ṣe bí mo ṣàmọ iṣẹ́ tó wà lọ́wọ́ pé àwọn obìnrin máa ń rọ̀gbà yóò ká kìíní pẹ̀lú ìfọ̀ ìgbàpọ̀ olókè kò sí bọ́lẹ̀. So wá ní ọjọ́ kan mo bá lọ sí church lọ́jọ́ mo wà ní church mo wà nínú church. So mo wá fẹ́ ọjọ́ Sunday mo máa ń lọ sí orí òkè ní branch ní Àpápá. So ó dẹ̀ ní lady kan tó máa ń tẹ̀lé bí PA. So lady yẹn ó ṣàwá wà lọ sí lady yẹn ló máa ń tẹ̀lé lọ sí Àpápá ní branch tó wà lápapọ̀ ó kọ́kọ́ máa lọ síbẹ̀ jù program kó tó padà wá sí church ilé tó wà láyọ̀ bọ̀ wá fún program. So ọjọ́ yẹn wọ́n yà pé mo fẹ́ tẹ̀lé lọ sí church Àpápá yẹn pé kí tiẹ̀ lọ wo bí ibẹ̀ yẹn ṣe rí. Wọ́n ní pé kí n jẹ́ bóun sọ fún PA òun wọn lókè pé kò sí ọ̀rẹ́. So mo wá jáde nínú ọ́fíìsì ẹ̀ lọ́jọ́ ẹ̀ mo ṣe wá padà wọnú ọ́fíìsì kò mọ̀ pé mò ń bọ̀ mo ṣe wọlé mo kàn rí òun àtórí ọ́fíìsì ẹ̀ yẹn yàrá méjì ló wà bẹ́ẹ̀. So nígbà wo ṣí lọ ilé tí yàrá tó kọ́kọ́ máa kàn ìyẹn ló fi ṣe ọ́fíìsì so nínú àrùn yẹn ló fi ṣe prayer room. So bí mo ṣe wá wọnú prayer room yẹn pé kí n lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó ti sọ fún PA. Mo wá rí ní tó nínú bedroom pẹ̀lú lady tó pè ní PA yẹn ìyẹn pè ní bedroom. So ó wá wá ní bedroom bí mo ṣe wá wọlé ó jáde láti inú bedroom wá yà á pé kí ló ń ṣẹlẹ̀ ní ibi báyìí pé kí ni gbogbo ilé pé ó wá ní òun lọ bèrè lọ́wọ́ ẹ̀ bóyá kí n tẹ̀lé àwọn lọ sábà wọn lè lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ́n pẹ̀lú bedroom ẹ̀ wọ́n ní bedroom lọ́ba ẹ̀ lè bèrè lọ́wọ́ ẹ̀ for what. Nínú bedroom. She's just like a sister to her. She's this pé kódà gan máa ń undress ní ojú òun pé àwọn ti jọ di family pé àbúrò ló jẹ́ so nǹkan. Ìyẹn náà nice. Ìyẹn náà nice. Pastor Kewu.
Confinant pẹ̀lú pastor. Pásítọ̀.
jẹ́ kọ́kọ́ yín súnmọ́ yín rárá. Kí ni ìdí ẹ̀ lẹ́yìn ògbà kọ́kọ́ yín súnmọ́ yín? Tí wọ́n jọ wẹ̀ níjọ́ kìíní àná. Second, PA. Ó bá tán ó dẹ̀ wá lé ọkọ. Pastor Kewo. Ẹ máa sọ̀rọ̀ yẹn lọ bàbá mi, ó sì tún fi ìṣòro yín mo ráyè sọ. Ayé o. Ó ṣàfihàn jẹ́wọ́ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun mọ̀ pé òun ti ṣe mistake pé òun wà ní ipò tí ó yẹ kí òun lè kọ́ṣọ̀nì pẹ̀lú àwọn ìwà tó ń hù pé àìmọye obìnrin ló ti bá sùn ló sì báyé wọn jẹ́. Pé àwọn míì gan tó yẹ pé wọ́n sì ti bẹ̀tọ́ ni wọ́n ti dún látọ̀wẹ̀ pé ó ní táìmù kan tí wọ́n gbé lọ sórí rédíò pé àwọn lédì yẹn gbé lọ sórí rédíò pé ó balẹ̀ pé ó fẹ́ lédì yẹn náà ní pé ìkọ̀ọ̀kan ṣàwá ṣẹlẹ̀ pé ìjà ṣẹlẹ̀ pé gẹ́yìn ṣàgbé lọ sórí rédíò tí wọ́n gbé sí dágbà yẹn pé bọ̀dí tó pé gẹ́yìn kò ní enough evidence láti back up àwọn accusations ẹ̀ pé kódà òun lòun á help prophet yẹn because woman yìí ó jẹ́ nǹkan tó lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ tó pé ó ń múyàn pé ìfọ̀sẹ̀ òun àtọ́pọ̀ ẹ̀ ló máa gbé anything tó bá fẹ́ ṣe nínú church anniversary everything òun àtọ́pọ̀ ẹ̀ tó máa ń gbé tó máa ń gbówó sílẹ̀ tó máa ṣe everything. So ó ṣàṣìwá ní ó lóun lòun help tóun ṣàgbálẹ̀ pé kí ni pé tóun táwọn lọ ayé lọ́yà tóun ṣàṣe tí iná òun yẹn tó ṣàfihàn lọ́lẹ̀ tóun òun bọ́ọ̀lù
ẹ share program yìí o ẹ share program yìí n ta lè fi ran àwọn èèyàn lọ́wọ́ nìyẹn o. Ọlọ́run ló mọ iye àwọn tó ti máa kú bẹ́ẹ̀. a ti ń gbọ́ yín so woman yẹn wá kú kí ló wá ṣẹlẹ̀. So woman yẹn sábà máa bọ ẹ̀jẹ̀ náà. So wọ́n rò pé kí ló ṣẹlẹ̀ títí tí woman yẹn ṣàfihàn. ó dàbí pé ẹ ṣe nǹkan kan bẹ̀ yẹn tí ò jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn stable o. ẹ ṣe nǹkan kan bẹ̀ yẹn tí ò jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn stable sẹ́. ẹni òkú ọ̀kan ló wọlé. ok a ti ń gbọ́ yín sìn. So wọ́n ṣàwáyá tó ṣàwáyá àti wọ́n máa ń ṣàwọ̀ mo pé kí ló ṣẹlẹ̀. So gbàgbọ́ aṣáàṣìjọ àwọn kò sì gbọ́dọ̀. So gbàgbọ́ wá di January last year that's 2023 January. So wọ́n notice pé àwọn branches ó ṣàìjáde sílẹ̀ lára pé kí ni gbogbo ilé branches débẹ̀ sí farahàn ní around December 2022. So tí mo sọ fún pé branches wọn. kí nǹkan kan pariwo ń bẹ̀ yẹn. ẹ ṣe nǹkan ti báyìí. à ń gbọ́ yín. So pé branches yẹn ó ṣàjáde ó ṣàjà pé ó ṣàkọọ́lẹ̀ pé ẹgbẹ́ ọkọ̀ ti ṣàkọọ́lẹ̀ fún mi. ta ló sọ bẹ́ẹ̀. Ọkọ̀ mi ti bẹ̀. Ìyẹn prophet yẹn nígbà tí mo ṣàlàyé fún pé mo fi oríṣiríṣi kan sí branches yẹn pé kò lọ. ó lọ ó bá lọ́kọ ẹ ti dà nǹkan lẹ̀ fún ẹ. Ọkọ mi ti dà àkọọ́lẹ̀ fún mi ní pé kí n àwọn nígbà. ṣé ẹ má ti gbọ́ yín báyìí. So ìgbà tí ó máa yẹn ṣàwàkú ìgbà tó ṣàdìgbé branches jáde sí mi lára ó ṣàní pé bóyá ọkọ mi ti dà àkọọ́lẹ̀ fún mi ó dẹ̀ sí fún mi lóríṣiríṣi tóbi tó máa fi pa ó ṣàfihàn pa so kìíní yẹn ò lọ ìgbà tó di January kìíní yìí kò lọ pé kìíní so mo ṣàwà go to TikTok lọ́jọ́ yẹn wọ́n á rí táyì kan post àwọn
good. Ṣé ẹ ti rọ́jú ayé? Pásọ̀ ló pín fún ẹ. Mo ti sọ fún wa láti lè gbé ọ̀rọ̀ tó wà pàtẹ́jì pé ẹ bá mi delete crying emoji yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi delete ẹ má bínú ẹ má sọ̀rọ̀ lọ. Distributor pastor. Tó fi ń brainwash. Almost everybody nínú church ní kíní yẹn mú. Ìyá wà lára ẹ̀ làkàṣègbè almost everybody ó wá ń parọ́ mátà. Ó fẹ́ pàwọ́ náà.
Poison. Can you imagine? Chegou. Kò lè kú.
ọkọ mi ní òun tí mo sọ pé wà pé màá tóun jáde nígbà òun jáde ní about 2 weeks ago tó tó pé mo sọ yẹn fún pé nǹkan tó sọ fún òun níbẹ̀ pé pásítọ̀ yẹn ti lo nǹkan fún mi tó ti dì í mọ́lẹ̀ pé kò sí nǹkan tí ó lè ṣe pé ìfàyàn pé ibi tí ọ̀rọ̀ yẹn gan ti dé tó ti lọ jìnnà gan lórí mi pé kí pé òun mọ̀ pé ọwọ́ ẹ̀ ní gbogbo ọmọ tó ṣe ló ṣe dàrú lẹ́bí tó ṣe dàrú nígbà kìíní so ṣàfọ̀kànbalẹ̀ pé everything máa wà òkè so ìgbà tí ẹ ṣàgbọ̀ ó wá ti pé ó bẹ̀rẹ̀ sí wá gbé fún mi mọ́ tí má pè kò ní kàn mí mọ́ ó bẹ̀rẹ̀ sí. ṣé ọkọ yín náà dẹ̀ ti mọ̀ ń gbà yẹn? bẹ́ẹ̀ ni. ọkọ yóò dẹ̀ béèrè pé bó lẹ ti rí i. ọkọ ló béèrè mo ṣàlàyé fọ́kọ mi mo fẹ́ everything fún everything àdìyẹ ṣe ní everything ṣe rí mo sọ gbogbo ẹ̀ fọ́kọ mi. kí wàá lọkọ yín wá ṣe gbà. ọkọ mi ṣàkóso bọ̀rọ̀ nígbà yẹn so gbà tó yá mo pé ọkọ mi ṣàní ohun tó yá náà ní kó lọ mọ bó ṣe máa yanjú ẹ̀ gbọ́dọ̀ kọ́ ọkùnrin. so mo ṣàpè ìgbà ẹ̀ kò wá pé kọ́ mi mọ́ kò fẹ́ rí mi mọ́ tí wọ́n lọ chọ́ọ̀chì á sì yẹ kò mọ́ wá lóun ṣe péyà pé wọ́n sọ fún mi pé òun ṣe pé òun wà nínú péyà pé kí ni gbogbo eyín pé kí ni so ìgbà tó ṣàkóso fún mọ́ sí mi bẹ́ẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ pé kò fẹ́ kò pé kọ́ mi mọ́ pé tí bá lọ rí alẹ́ nǹkan sọ fún mi pé òun ṣe péyà òun ò sí ara kìíní kan gbogbo kí ni iṣẹ́ àti àfẹ́tì mi gan síríọ́sì tó ọ̀gọ̀ wa tó yẹ pé iṣẹ́ àti ìmọ̀tọ́tọ́ sọ fún àwọn tó ń bá sùn tó ó láwọn òbí gbà wọn tán àti àwọn léjì tó ẹgbẹ́ wọn tí máa ń tó yẹ pé ó ti báyọ̀ wọn jẹ́ àtàwọn ìyàwó ní. tó àwọn iṣẹ́ máa fi ojú burúkú wò mí pé kí ni tí bá ti lọ síbẹ̀ ìgbà tó yẹ mi ìfẹ́ lọ sí chọ́ọ̀chì mọ́ mi ìfẹ́ lọ bá ní chọ́ọ̀chì mọ́ mo ṣáà máa pè é òní pé kọ́ mi mọ́ àbí àwọn fẹ́ lọ sí lọ sí mọ́ sí mi lọ bá pé akínó ṣẹlẹ̀ bí ọmọdé sọ pé òun pè é ní kọ́ ló mọ̀ ẹ̀fẹ́ rí ẹ̀fẹ́ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ pé jẹ́ ìsìn tí gbogbo nǹkan ṣẹlẹ̀ tí ó yẹ kí. ẹ jẹ́ àṣẹ báyìí ìyá mi torí time ẹ jẹ́ àṣẹ báyìí. Number 1 tí gbogbo wa fẹ́ kọ́kọ́ mọ̀ báyìí. tí a bá dé chọ́ọ̀chì máa yí ilé ṣó wà bẹ́ẹ̀. ìwọ nẹ́tọ̀ọ̀kì má ṣe láì. Hello. Ayé o. ṣe gbọ́. Hello. ṣé tá a bá dé chọ́ọ̀chì máa yẹ lé mi báyìí ṣá máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ ó dàrú ìyọ́ wà bẹ́ẹ̀ wọ́n sì ṣe nǹkan bẹ́ẹ̀ níbẹ̀. ìyẹn ti kọ́kọ́ yanjú. ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mòfin torí mi ò mòfin. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà lẹ́kọ̀ọ́ torí kò lè ọ̀rọ̀ ìwà ti ṣẹlẹ̀ àbí. Èkó ni máa yí náà wà. ok ẹ jọ̀ọ́ ṣé a lè ríran lọ́wọ́ àwọn ọlọ́pàá nínú ilé ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. báwo ni arákùnrin mo jẹ́ gbọ́ wípé ọ̀rọ̀ yẹn ti tọ́ ọlọ́pàá ìgbà kan. ẹ jọ̀ọ́ ẹ sáré bá mi summarize ọ̀rọ̀ ọlọ́pàá kí ló dé tí wọ́n. ẹ jẹ́ bá mi lò ìṣẹ́jú márùn-ún ẹ mọ̀ sọ sórí jùjù ẹ sáré bá mi sọ. ókè nǹkan tó ń fi fa ọ̀rọ̀ ọlọ́pàá ni pé ìgbà tí kò fẹ́ rí mi mọ́tò ìfẹ́ ṣe ìfẹ́ náà ti pọ̀ jù so last born wa àbúrò mi tó bọ̀ sí ọ̀rọ̀ yẹn nígbà yẹn ìyẹn wá lọ sọ fún àwọn àbúrò mi tó ń bù pẹ́ ẹ̀wọ̀n ìtọ́ báyìí ni àǹtí mi ń go through o tó yẹ pé tí pásítọ̀ yìí ṣe o so inú ṣàbí àwọn àbúrò mi ṣàlẹ́ àgbẹ̀ àwọn tí mo náà tẹ́lẹ̀ pé olórí burúkú ni máa yìí pé kí ni tó pé àwọn máa dé síta àwọn máa lọ sórí rédíò àwọn apariwo àwọn àṣẹ
Bàtọ́. So bàtà yẹn ṣẹlẹ̀ àwọn àbúrò mi ti wò pé bóyá mi lè survive poison sniper ti mọ̀ wọn. So wọ́n post gbogbo kíní ẹ̀ sí platform church. Àwọn àbúrò mi ní ẹsẹ̀kẹsẹ̀ táwọn post ẹ̀ pé wọ́n delete ẹ̀ ní platform church. But kì í ṣàyẹn lẹ post ẹ̀. No, èmi kọ́ mo post ẹ̀. Alright, iye ò jẹ́ kì í ṣe kéèsì mọ́ báyìí. Police station wo lẹ kọ́kọ́ gbé ọ̀rọ̀ yìí lọ? So ní area B. Area B. Area B bẹ́ẹ̀. Area B, P for Papa. Hello. Area P for Papa. Hello. Hello. Hello, hello. Hello sir. Hello, ṣé ń gbọ́ mi? Mo ti ń gbọ́ yín báyìí sir. Area P, lẹ́yìn àgbo ni Area P wà. Ó wà ní gate inside Ìpájà. lọ sí ọ̀nà ìyànà pájà ní gate. Ká ní àwọn ọlọ́pàá tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọjọ́ náà lọ, àwọn ló wá lù kí ṣiṣẹ́ ṣe rán. Gbogbo ojú tó ń wò mí, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu arábìnrin, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu arábìnrin. Tí n bá ní kí n máa continue, mo máa dá yín lágara. Ẹ gbọ́ bó ṣe sọ wípé má yìí ṣe spread HIV nínú church tó wá ń parọ́ mọ́ attack. Ó ní àwọn spirit náà da attack yẹn síta, wọ́n fẹ́ fi da ìjọ òun rú. Later ló wá ṣe ń jẹ́wọ́ nígbà tí babaláwo yìí fight ẹ̀, ló wá ṣe ẹnìkan pa òun sílé kó má pa òun síta. Ẹ wo orú poison tó fún arábìnrin yẹn. Àwọn olórí burúkú pásítọ̀ mí ẹgbẹ́ náà tó tún yìn fight, àwọn yẹn tó wá ń blame woman yẹn pé kò bá má ti sọ síta. So kó má sọ síta bí pa bí yẹn ò ṣe sọ̀rọ̀ síta, bí yẹn ṣe kú, bí another woman nínú ṣọ́ọ̀ṣì ń bẹ náà bí yẹn náà ṣe kú. Tó máa ní ó gbọ́dọ̀ lọ sí hospital, tó wọ́n ti mọ̀ pé tó bá lọ sí hospital àṣírí máa tú. Ó wá sọ fún wọn pé attack ni, àwọn yẹn náà dé believe pé attack ni. Láláì mọ̀ wípé òun ló fún wọn ní àrùn kògbóògùn. Àsìkò tó yẹ káwọn yẹn lọ sí hospital kí wọ́n lọ gba ìwòsàn, ó ní wọn ò gbọ́dọ̀ lọ tó wọ́n ti mọ̀ pé àṣírí máa tú. Torí pé obìnrin yìí náà ó ń sàn sọ pé kó lọ ṣe test pé òun fẹ́ rí gbogbo ọ̀nà tó sàn lò fún ọmọbìnrin ní kóhun tó lè gbàgbọ́. Ẹ mọ̀ nǹkan tó jẹ́ kó ọmọbìnrin yìí mọ̀ pé ọ̀dọ̀ ẹni iṣẹ́ yẹn ti wá ni pé ó lọ ṣe test fáwọn ọmọ ẹ̀, ó rí wípé àwọn ọmọ òun ò ní. Obìnrin wọ̀ ṣe ọkọ ẹ̀ pé kọ́kọ́ ẹ̀ náà lọ ṣe test, ọkọ ẹ̀ náà lọ ṣe test, ọkọ ẹ̀ náà ò ní. Ṣé pé Ọlọ́run ló yọ ọkọ yẹn náà? Ọlọ́run ló yọ ọkọ yẹn gidi gan. Kálọ́kọ yẹn bá súnmọ́ ìyàwó yẹn ni, ọkọ yẹn náà àti ní. So tó bá wá lọ ṣe test nísìn, ó lè parọ́ pé ọkọ ẹ̀ ló fún un. Bó ṣe parọ́ mọ́ ọkọ yẹn pé ọkọ yẹn ní ọmọ ń ta, tọkọ òde lọ́mọ ń ta. Ẹ wò bọ́n pásítọ̀ yìí bí wọ́n ṣe ń da lérú, àìmọye ìgbéyàwó tí wọ́n ti dàrú bẹ́ẹ̀, àìmọye ìgbéyàwó. Now ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé tó ta àrùn kògbóògùn yìí fún nínú ṣọ́ọ̀ṣì ń bẹ̀. Àwọn yẹn ti kó ran ọkọ wọn lé. Àwọn young lady tán ló ti bà ayé wọn jẹ́ á ti ta àrùn yìí fún àwọn náà. Àwọn yẹn náà tún máa tà káàkiri ń ta because àwọn yẹn ò ní tètè mọ̀. Ẹ wo ya dúró àwọn tó ti ta àrùn kògbóògùn yẹn fún. Ẹ wo ya dúró àwọn táwọn yẹn náà tún máa tún tà fún. Tọkọ náà bá tún jẹ́ ẹni tó tún ní girlfriend ń ta, òun náà tún tà fún títà. Títà náà tún tà fẹ́ lòmíì. Bí àrùn kògbóògùn ṣe ń spread nìyẹn o. Nínú ṣọ́ọ̀ṣì lásán, ẹ wá dúró iye àwọn tí ó ti ta àrùn yẹn fún. Mo rò pé ńgbà tó ní àrùn yẹn, òun náà wò pé èèyàn kan ló fún òun náà dẹ̀ máa fún àwọn èèyàn káàkiri. Ṣé ẹ pé lórí burúkú ni pásítọ̀ yẹn? Ọ̀dájú Ọlọ́run ò ṣẹ́rí. Gbogbo ojú tó ń wò mí ẹjọ́ ẹ bá share fídíò yìí, ẹ bá share fídíò. Ṣé mo kí mo sọ fún yín, mo ní tí wọn bá tètè paná ọ̀rọ̀ Olúalọ́, àìmọye àṣírí tó máa tú síta. Ṣé ẹ tún ti rí o? Àṣírí dẹ̀ ṣe pọ̀ tó máa tú o. Ẹ má jẹ́ ká tóra wa jẹ. Àwọn pásítọ̀ yẹn wọ́n ti báyé jẹ́. Àwọn pásítọ̀ yẹn wọ́n ti báyé jẹ́. Ayé wo náà wá bàjẹ́? Ayé àwọn ọmọbìnrin náà wá bàjẹ́ jù. Ẹ wo orú ṣọ́ọ̀ṣì yẹn ní Ayọ̀bọ̀nsìn. Ẹ wo orú iye àwọn ọmọ obìnrin tó ti kó àrùn yẹn bá ń sìn. Àwọn yẹn ò dẹ̀ ní kó dúró nínú ṣọ́ọ̀ṣì nìkan,
àwọn náà tún máa tà ń ta àbí young lady tí ò tí lọ́kọ á sáfẹ́ lọ́kọ á fẹ́ ní boyfriend kò dẹ̀ sí bó ṣe máa ní boyfriend tí ò ní bá ní àjọṣepọ̀ ẹ wò tí yẹn náà bá tún tà fún yẹn náà boyfriend náà tún lọ bá obìnrin míì sùn obìnrin náà tún lọ bẹ́bẹ́ lò míì sùn ọlọ́run ló mọ iye ẹni tó ti wá tà fún báyìí ṣe é pé orí yeye ló mọ̀gùn ta ìṣẹ́ ló pa o eléyà máa tún jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin obìnrin tó jẹ́ wípé torí bá fọ yín ọ̀dọ̀ pásítọ̀ tẹ́ ègún bá gún yín lẹ́sẹ̀ ọ̀dọ̀ pásítọ̀ tọwọ́ bá ń dùn yín ọ̀dọ̀ pásítọ̀ kò sí nǹkan tá a lè dá ṣe mọ́ sí pásítọ̀ ni táwọn ọkùnrin ò tiẹ̀ pọ̀ táwọn obìnrin ló worst jù ẹ wo bọ́lá òun ṣe yọ ọkọ gẹ̀ yẹn if not so ọ̀fẹ́ ló fò ní woman yẹn ní ò bá tà fọkọ ẹ̀ wọ́n wá tún di blame yẹn sórí ọkọ ẹ̀ ọlá wípé ọkọ yẹn ò súnmọ́ òun làṣírí ọ̀rọ̀ yìí ṣe tú ṣọkọ tó ti kọ́kọ́ pa ọmọ kó lọ ọmọ ń ta tí yóò dẹ̀ ní ọmọ ń ta àìmọye ilé tó ti dàrú bẹ̀ gbogbo tó ń wò mí ní eré jù báyìí lọ lórí ọ̀rọ̀ pásítọ̀ tó ń pín àrùn kògbóògùn káàkiri nínú ṣọ́ọ̀ṣì ní Ayọ̀bọ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ Liberty TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe nígbà tó rí ẹni information tó máa wúlò fẹ́mi lólùfẹ́ mi ò ní hesitate láti wá mọ̀ fún yín ire o.